ṣe mọ́ o èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ o àwọn ìyàwó yín ló wá pariwo sétí mi wọ́n náà ti ṣe ebó wa pariwo fáwọn ọkọ wa pé a kì í ṣe ṣìgìdì èmi ó play voice note yẹn fún yín kó lè yé yín pé kì í ṣe pé mò ń dá ọwọ́ mi wú ni ó sì ti ń pọ̀ lórí tébù mi àǹtí Ṣóun ẹ jẹ́ mọ̀ pé lóṣù kọ́kọ́ mi ò ní súnmọ́ mi ẹ dúró ná mo mọ̀ pé yín ọkùnrin ń ṣe wàhálà àmọ́ kí láǹfààní wàhálà tẹ́ ẹ̀ ń ṣe tó jẹ́ wípé nígbà tó ra ráìsì sílé tó rẹwà sílé tó ra ńdómì sílé tó rẹ nìbọn tó ra gààrí tó ra gbó ẹ̀ sílé tó ń sanwó skul ọmọ tó ń sanwó ilé ọmọ tó wá jẹ́ wípé ọkùnrin mi ní bá láyàwó rẹ ní fúnyàwó rẹ lápínẹ́sì will you take that? ṣé ẹ fẹ́ rù nǹkan bẹ́ẹ̀ ó ra ráìsì sílé rẹwà sílé ó ń ṣe bẹ́ẹ̀ tọ́kì bẹ́ẹ̀ ló ṣe ọkùnrin mi ìyàwó rẹ ó wá sí oúnjẹ fún yóò fẹ́ràn méjì síbẹ̀ yóò lọ gbé fún torí pé ló ń fún ní dùnú ìbálòpọ̀ ara ìdùnnú ni o ọkùnrin mi àmà pariwo sójú oúnjẹ ni o ti ẹ̀ nírònú mi my sister my brother na food o the woman go chop now if I chop for mouth I chop for there tí bá ti ń jẹun lẹ́nu kí n mọ̀ jẹun bẹ̀ náà ni wàláì oúnjẹ ni ọlọ́run gbọ́ oúnjẹ ni ọlọ́run ọba tó ní ká máa jọ ṣe fúnra wa ó ti mọ̀ pé oúnjẹ ni ìkànnì àwọn obìnrin tiẹ̀ sọ fún mi ó ní àǹtí Ṣeun ó ní ọkọ mi tó jẹ́ wípé láàrin oṣù kan bẹ́ẹ̀ méjì ẹjọ́ ní àjọṣepọ̀ ó tún wá lọ fẹ́yàwó mi tó tún wá fẹ́yàwó mi ní ìsinyìí ìjọ tó wá fi lè wá tó bọ́ sórí ohun tó ṣe 1 2 3 ó ti dà nìyẹn yóò wá máa gbẹ̀sẹ̀ gbúrúgbúrúgbúrú tó bá sọ pé bàbá Akíìmù ya ló fi ń jẹ mí yóò sọ pé mo ti wọ́n mi fẹ́ para mi o mo ti ṣe ń tágbára mi gbé ọmọlọ́mọ ò lè wá pa bàbá ń bàbá olódìdè nu ó ní kò sí ní tó lè sọ oníjọ́ kan ní ó dàbí pé mo lò kùkú o ó rí pé mo lò kùkú o yìí ṣe máṣíìnì o ó mo lò kùkú o mo ní kí ló dé kí ló ṣẹlẹ̀ ẹ wò ó mo fẹ́ bẹ̀ ẹ̀yin ọkùnrin ni ìránù tẹ́ ẹ ṣe ní 2025 yẹn mẹ́gbọ́ 2026 o ojú àwọn obìnrin ti rà o gbogbo ilé tẹ́ ẹ ṣe yìí kì í sóúnjẹ wọ́n ní dààmú yín mọ́ o wọ́n lọ máa ẹ̀ǹjẹ́ ara wọn ni o ṣó wá dáa ìwọ ló ń sanwó ló ń sanwó náà ló ń sanwó oúnjẹ ọmọ ló ń ṣe gbogbo ẹ̀ kọ́kùnrin máa bá ẹ lálẹ́ kàkà ìyàwó rẹ̀ ẹjọ́ ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ ẹ mọ̀ try bó ti ẹ̀ ṣe méjì lọ́sẹ̀ bó ṣe mẹ́ta lọ́sẹ̀ ẹ mọ̀ fún wọn obìnrin jẹ ebi kíní ń pa àwọn ìyàwó yín should I shout? àwọn ìyàwó yín complain pé ẹ bá wọn sùn wọ́n lẹ́ẹ̀ làgògó àwọn wọ́n lẹ́ẹ̀ dúkúdúkú àwọn àwọn tún ní ẹ máa lábò ní ìsinyìí o wọ́n ní kẹ́ ẹ máa báǹgì àwọn dáadáa kẹ́ ẹ máa dún àwọn dáadáa tó ń sọnù ṣé ti ẹ̀rẹ́ tó ṣe wá sẹ́mẹ́yìn sí mi láàárọ̀ ó ní ọlọ́kọ̀ òun máa ń wo prógráàmù mi yìí ní wá kábẹ́rẹ́ pé your husband want my program the man no wan hear ni the man no dey hear the woman ni the woman dey talk am every time say dey do for your wife dey do for your wife dey do for your wife ẹ máa dún àwọn ìyàwó yẹn jẹ́ pàwọ́dà sí ẹ mọ̀ dún àwọn ìyàwó yín o ẹ mọ̀ dún wọn complain o ẹ àmọ́ sọ pé ronú wọn bá o nígbàgbára bá gbé ni kò ṣe o wọ́n lọ kú lójijì o nígbàgbára bá gbé ni kò ṣe kò sì wọ́n máa fi kíni bá ti dọ̀wọ́ alẹ́ kó gbogbo ronú rẹ kó sẹ́gbẹ̀ẹ́ kan ronú dèní dọ̀la tó bá máa ṣẹlẹ̀ náà ni ó ṣẹlẹ̀ àwọn ìyàwó yín dáadáa kémi gan mọ gbọ́n bí kí wọ́n sọ fún mi pé àǹtí Ṣeun aràn yín ṣe ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ire o.